shuttle to Grand Central. An accessible station. The elevator is at the center of the platform. This is a Bronx-bound Trinity Express train. The next stop is 72nd Street. Attention everyone. Officers from the NYPD are on the platform should you need their assistance. Stand clear of the closing doors, please. Jesus, why you love me so? Love me too much. Why you love me so? You give me joy, you give me peace, you give me money, you give me everything, everything. Where I need you, supply for me every day. Love me too much. Why you love me so? Love me too much. Why you love me so? Never see this girl before. Wonder, 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 wonder. And you didn't allow me. Wonder, 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 wonder. Jesus, now wow. Jesus, now wow. Jesus, now wow. Jesus, now wow. I never see. Wonder, 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 wonder. Hello everyone. The Metro card has retired. You can tap and ride with your phone, bank card, or honor card. Attention passengers, the elevators at 72nd Street are currently out of service. Passengers that require elevator service at 72nd Street, please. Onto the train at 72nd Street, transfer to A. Uptown 1 train, taking one stop to 66th Street. Disregard that. Passengers that require elevator service at 72nd Street, please remain on the train to 96th Street. Once you get to 96th Street, exit the train to get up to street level, transfer to A, southbound. Around 4 buses to put your trip to 72nd Street. Once again, passengers that require elevator service at 72nd Street, please remain on this train. Èèyàn fẹ́ ṣe bí ọlọ́run ọba wọ́n ní kò lè bọ́ sí ṣáwọn lọ́rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá mi ṣe wọ́n ní bí kò sí tàwọn wọ́n ní kò lè ṣe ṣe òṣọ́lọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ bá bá mi ṣe wọ́n ní kò sáyé lókè ó wáyé bébí lókè gbogbo fọlẹ́ ìyanu lórúkọ rẹ̀ wọ́n ní kò sáyé lókè Jésù wáyé bébí lókè gbogbo fọlẹ́ ìyanu lórúkọ rẹ̀ ìyanu ìyanu ìyanu. Ìyanu lórúkọ rẹ̀ ọba tó gbógo falẹ̀ tèmi ìyanu lórúkọ rẹ̀ ìyanu 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 lórúkọ rẹ̀ Jésù ló gbógo falẹ̀ ìyanu lórúkọ rẹ̀ wá wò Olúwa dára wá 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 wò Olúwa dára wá wò ó dára sí mi o wá wò Olúwa dára Olúwa dára o Olúwa dára. Ó dára sí mi o, ṣé dára sí wọn? Jésù ó dára sí mi o, ó dára. Wà á ti máa gbọ́, Olúwa dára sí mi o. Wà á ti máa gbọ́ pé Jésù dára láyé mi, wà á gbọ́ dáadáa. Olúwa dára sí mi o. Wà á ti máa gbọ́, Olúwa dára sí mi. Olúwa dára sí mi o. Olúwa dára sí mi. Kò máa rò bí mo ṣe hùwà, kò máa rò bí mo ti ṣe. Jésù rò bí mo ti sọ̀rọ̀, ó ṣàtọ́jú mi lójú. Pariwo, ó ṣàtọ́jú mi lójoojúmọ́, ó ṣàtọ́jú mi lójoojúmọ́. Wà á ti máa gbọ́, Olúwa dára sí mi.
Enemy yo, Makan hallelujah, so by your enemy yo, Mason hallelujah, so that our land, Kori, what you, Baba. Our land, do that, what you, Baba. But he did it, pump, enemy, hallelujah, so by your enemy, hallelujah, so ilé ijó ìwà ilé ijó kò lè mú sọba mìíràn oríyànjú níwájú ọba tó dáwà sí lórí ìbí ṣọpẹ́ ìwọ ṣọpẹ́ kájọ ṣọpẹ́ sọ́lọ́run ọba tó dá mi sí tó gbà mí lọ́wọ́ ogun ayé ẹnu mi yóò máa kọrin aleluya sọba ayé ráyé ẹnu mi yóò máa kọrin aleluya sọba ayé òṣùpá rere o àwọn kọrin ọpẹ́ gẹ́gẹ́ àwọn kọrin ìlú àwọn ayé kọrin ògo Ọlọ́run tó dáwà lárùn ara rẹ̀ orígbà rere o. Hello, a crowded subway is no excuse for unlawful sexual conduct. If you believe that you have been the victim of a crime or witness to a crime, please tell a designated employee or police officer. Hello, it is dangerous to hold the doors open when the train is at the station. orúkọ Jésù ìdìbò lálẹ́jọ́ tó gba ayé mi yóò fi ṣẹ́ èmi bá yọ̀ tá mi lẹ́jọ́ kí ló kàn pẹ̀lú sí orúkọ Jésù ìdìbò bá lẹ́jọ́ tó gba ayé mi yóò fi ṣẹ́ orúkọ Jésù máa fi fọṣọ orúkọ Jésù máa fi ìbora orúkọ Jésù máa ti gbé mu káyé mi dá pariwo fọwọ́ mi kan Jésù ìṣòro mi fọlọ́ mo fọwọ́ kan bàbá fọwọ́ mi kan Jésù ìṣòro mi fọlọ́ mo fọwọ́ mi kan Jésù ìṣòro mi fọlọ́ hallelujah jọ lọ́sẹ̀ yìí mo rí Ọlọ́run tọwọ́ bọ ayé mi àti orí gbogbo ìṣòro ayé wa gbogbo tó jẹ́ àròkọ ìdààmú ayé wa Jésù fòkùn sí lónìí ìbí àti Ọlọ́run sọ̀rọ̀ wa dayọ̀ ó yanjú ìṣòro wa ó yanjú ọ̀rọ̀ wa ó ṣe ogun ayé wa ó lànà ọ̀bàyọ fún ìbí àti gbogbo ọ̀nà títí di Olúwa là gbogbo ilẹ̀kùn táyé títí Olúwa ṣí ìbí àti ẹ̀rọ àánú gbà lọ́sẹ̀ lórúkọ Jésù àmín.